ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹlẹ́kùn sunkún ẹlẹ́rìn rẹ́rìn ṣùgbọ́n láàrin òfin àti òun làwọn náà ni màrìwò ń gbé ṣẹ̀ṣọ́ tiẹ̀. àdúrà mi fún gbogbo ojú tó wò mí lé ni pé ọ̀rọ̀ bíi ijó bí ẹ̀rín bí ìdùnnú kò ní tán nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Ọláyínká Babs lórúkọ tèmi àti Àbàṣubú the great yín rẹ̀ mo ti gbé orí mi lórí pópó lónìí. Kí wá nìkan tí mo fẹ́ máa bi àwọn èèyàn mi léèrè lọ́kàn òjọ̀kan kí ni nǹkan ẹyọ kan tí wọ́n fẹ́ kọ́lọ́run ṣe tàbí tí Ọlọ́run máa ṣe fún wọn nínú oṣù kíní oṣù January yìí tó yẹ pé ó mú wọn gbé igbá ọpẹ́ tí wọ́n máa kọrin ọpẹ́ sí Ọlọ́run. Ẹ jẹ́ ká wo àwọn ìdá àwọn lọ́lọ́kan òjọ̀kan ẹ máa bá ń ká lọ. Ó ga jù ẹni tí mo rí ẹ rí ẹ bá ń dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Níkẹ́ Elégbèdé. Ọdún yìí á tù wá lára o. Amúre wá, á máa yọ̀ wá. Celebrations ní tàwa. Máa gbọ́, a ò ní rọ́hùn gbé sọnù. Bí o ṣe bí ọmọ o. Àmín, àmín o, àmín. Ẹ ti dárúkọ yín kí wá ní nǹkan kan oṣù tí ẹ fẹ́ kọ́ lọ́wọ́ bá mi ṣe fún yín nínú oṣù January tó máa mú kẹ́ máa kàn kọrin ọpẹ́ ṣáá. Mo ti kọ́ nínú orin lẹ́ẹ̀kan pé celebrations ti tàwa nínú ọdún yìí nínú oṣù yìí. Ní ti tèmi o, gbogbo ọ̀nà tí ó ní ṣe pẹ̀lú celebrations ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà celebrations tèmi gbọ́dọ̀ máa wá from every corner. Ok, tọ́lọ́ bá dẹ̀ tí wàá ṣe nǹkan yẹn orin ọpẹ́ ò lè máa kọ ẹ bá ń kọ́ sórí rhythm tẹ́ ń gbọ́ yẹn gangan. Mo kọrin tí Dáfídì. Mo kọrin tí Dáfídì. Èmi kọrin tí Dáfídì. Sí ọ ọ̀gá ògo. Nínú oṣù January tá a wà yìí kí ni nǹkan ẹyọkan tẹ wish tẹ fẹ́ kọ́ lóun kàn ṣe fún pé tó bá ṣe báyìí ẹ máa gbégbá ọpẹ́ straight ni. Ilé, mọ́tò, ọmọ, àlàáfíà. Tọ́lọ́ bá wá ṣe irúfẹ́ nǹkan tẹ kà sílẹ̀ yìí irú orin ọpẹ́ ò lè máa kọ ẹ bá ń kọ́ sórí rhythm yẹn bó ṣe ń lọ yẹn. Ó yá, ó yá. Ọpẹ́lọpẹ́ rẹ bàbá, ọpẹ́lọpẹ́ rẹ bàbá. Àlàbíà. Ayé ò bá yẹ̀yẹ́ mi, ọpẹ́lọpẹ́ rẹ. Ẹ wá bá ń jó sí. Ó yá. Kí wá ní nǹkan kan ṣoṣo tí ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún inú oṣù January tó máa jẹ́ kẹ́ máa dúpẹ́ ẹ kàn máa kọrin ọpẹ́. I just want a happy home. Fọkànbalẹ̀ àti ẹ̀mí gígùn, that's what I want. Lórí ọwọ́ yẹn mo wá fẹ́ kẹ́ bá ń kọ orin ọpẹ́ kan irú orin ọpẹ́ tẹ́ máa kọ tọ́lọ́run bá ti ṣe nǹkan yẹn fún yín. Ẹ jẹ́ ronú ẹ̀ dáadáa. Ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi. Ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Èyí ló mú mi dúpẹ́ o. Alẹ́ yìí ló mú mi dúpẹ́. Mo máa bẹ lọ fún gbogbo olólùfẹ́ mi àtolólùfẹ́ gbogbo wa pátápátá kí Elédùmarè kó ṣe orí àgbáyanu bí oore owó ọlá mọ́tò ẹ̀mí gígùn àlàáfíà kó wá fi àlàáfíà yẹn kó wá jẹ́ kó tó ogun COVID-19 kọ́ ló bá kọ́ àpò nílẹ̀. Ẹ jẹ́ wá wò ó tọ́lọ́run bá wá ṣe nǹkan yìí tán orin ọpẹ́ ò lè máa kọ sí Elédùmarè. Orin ọpẹ́ tèmi máa kọ yàtọ̀ sí because gbígbọ̀n tèmi wà àmì babaláwo so orin babaláwo sí Elédùmarè gan sí Elédùà. Ẹ̀kúnrẹ́ òun náà ni máa kọ máa wá kọ pé ọpẹ́pẹ́ ròyìn bí fá ṣe dùn tó ọpẹ́pẹ́ ayé yìí fá máa dùn ọpẹ́pẹ́ níjọ́ eku eléku ọpẹ́pẹ́ níjọ́ ẹja ẹlẹ́ja ọpẹ́pẹ́ níjọ́ ẹran ẹlẹ́ran ọpẹ́pẹ́ ayé yìí fá máa dùn ọpẹ́ torí Elédùmarè ló ní ọpẹ́ lọ́wọ́. ìkọ́mọ́lẹ̀ lóṣù January tá a wà yìí kí ni nǹkan kan tẹ fẹ́ tó wù yín kọ́lọ́run ṣe fún yín tẹ máa dúpẹ́ lé lórí. Àlàáfíà ni mo fẹ́ first kí Olúwa kó fún mi lálàáfíà tí ilé tọ̀nà mi gbogbo nǹkan tí mo ní eléyìí tó mí àti eléyìí tí ò mí kálàáfíà kó jọba ń bẹ̀. Olúwa mo fi yìn forúkọ rẹ tó ga jù. Olúwa mo fi yìn forúkọ rẹ títóbi ní. Ipòkípò tó léwu kémi lè wà ó máa dúpẹ́ síbẹ̀ ń ó yìn ọ́ o.
tọ́lọ́ máa fún mi ní owó ńlá màá dúpẹ́ o màá gbàjó o màá yan Ọlọ́run. big cash out kan yẹn. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ yẹn tí Ọlọ́run bá ṣe nǹkan yẹn tán orin ọpẹ́ wo lẹ máa kọ sí. Olúwa ṣeun o Olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá Olúwa ò ṣe é mo gbé ọ̀gá o bàbá Olúwa ò ṣe é. ẹ ti rú pé bí ijó bí ìdùnnú ló bá ń ṣe ìdí nínú ata bó ṣe ń ṣe èmi gangan nìyẹn torí pé ṣẹ̀kẹ̀rẹ̀ lèmi gangan mi ní bá wọn lọ sóde ìbànújẹ́ láíláí. Dr. Olayinka Babs Atabasiwu the great lórúkọ tèmi mo ti bá àwọn èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin kan sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí gbọ́ nǹkan tí wọ́n sọ àdúrà tí wọ́n á fi sílẹ̀ fún gbogbo ojú tó wò mí lé ni pé ọ̀rọ̀ bíi ọpẹ́ ọ̀rọ̀ bíi ijó kò ní tánu lẹ́yìn kò ní tánu lémi títí dọjọ́ mi ìta tún máa pàdé ẹ máa jó sí ẹ máa jó sí yáyáyá.